àwa la lè dè. Olúwa mo gbé ọ̀gá o, Olúwa mo máa gbé ọ̀gá o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣé, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣé. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba tó ní ká máa bẹ, ọba tó ní ká máa wà, tó bá ní ká má sí mọ́ kò sí nǹkan tá a lè fi ṣe. Ìbà rẹ kábíyèsí Elédùmarè, o ṣé o. A dúpẹ́ nítorí pé o mú wa lọ lórí ìkànnì yìí, o tún mú wa padà wá lónìí. Ẹ kú ilé gbogbo ẹ̀yin ará ilé, ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú, fún gbogbo ẹ̀yin tí ẹ ò bá tíì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ sì sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín, ẹbí àti ojúlùmọ̀ kí àwọn náà darapọ̀, ká jọ gbé àṣà Yorùbá lárugẹ. Lónìí la ó máa fi ẹnu ìtàn tí a ti ń bá bọ̀ láti bí ìgbà mélòó kan gúnlẹ̀, ìtàn Ìjàpá àti Òro. Lónìí la ó máa fi ẹnu ìtàn náà gúnlẹ̀. Fún ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè kan tàbí méjì, ẹ lọ sábẹ́ àwọn fọ́nrán wa gbogbo, ẹ fi ìbéèrè yín síbẹ̀, a ó sì máa dá yín lóhùn. Fún gbogbo àwọn tí wọ́n ti ń fi àríwísí tiwọn sí abẹ́ àwọn fọ́nrán yìí, a dúpẹ́ o, a dúpẹ́ a mọ̀ ọ́ lóore. Mo gbàdúrà wípé gbogbo àdúrà yín ní ìkọ̀kọ̀ ní dáadáa Ọlọ́run yóò bá yín dáhùn. Báyìí a tẹ̀síwájú. Lẹ́yìn náà ni ẹkùn bẹ̀rẹ̀ sí í fi gbogbo ọjọ́ wá Ìjàpá kiri. Ṣé ẹ ò gbàgbé ibi tí a bá ìtàn náà dé? Ìjàpá ti lo ọgbọ́n ẹ̀wẹ́ fún ẹkùn, tó sì ti so ó mọ́ igi. Láti ìgbà náà ni ẹkùn ti ní Ìjàpá sínú. Ó ní lẹ́yìn náà ni ẹkùn bẹ̀rẹ̀ sí í fi gbogbo ọjọ́ wá Ìjàpá kiri. Lẹ́yìn ọdún mẹ́ta tí ó ti ń wá a, ó bá a pàdé ní ọjọ́ kan. Ó sì kì í mọ́lẹ̀ láì bá a sọ ohunkóhun. Ṣùgbọ́n Ìjàpá mọ kí ni ó fà á tí ọ̀rọ̀ náà fi rí bẹ́ẹ̀. Ó sì sọ fún ẹkùn pé kí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí ó má sì ṣe fi ọjọ́ orí rẹ̀ hùwà òmùgọ̀. Àbẹ́ẹ̀ rí Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ó ní òun mọ̀ pé ikú ni ó tọ́ sí òun, ṣùgbọ́n bí ẹkùn bá fi ara balẹ̀, òun yóò kọ́ ọ ní ọ̀nà tí yóò fi pa òun. Ó ní kí ó mú òun lọ sí ilé rẹ̀, kí ó sì kí òun bọnú èérí. Gbogbo alamọ tá à ń pè ní èérí. Èérí jẹ́ àwọn ìdọ̀tí èyí tí à ń ṣẹ́ jáde láti ara àgbàdo. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, òun yóò ti kú. Ẹkùn ṣe bẹ́ẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹkùn lọ yẹ̀ ẹ́ wò, ó sì ti sanra sí i dípò kíkú. Inú bí ẹkùn, ó sì pinnu láti jù ú sínú iná. Ṣùgbọ́n Ìjàpá sọ fún un pé èérí ni kò tó nǹkan tí kò fi jẹ́ kí òun kú. Ó ní bí ó bá gbé òun sínú iná, òun kò lè kú, pàápàá nítorí ìgbẹ́ ẹ̀yìn òun. Ìjàpá ní bí ẹkùn bá fẹ́ kí òun kú ní tòótọ́, kí òun sì máa ṣe ìdin, kí ó lọ rí òun sínú àbàtà. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, òun yóò ti máa ṣe ìdin. Ẹkùn sì rí sínú àbàtà lóòótọ́. Nígbà tí ọjọ́ mẹ́ta pé, ẹkùn yẹ̀ ẹ́ wò, ó sì gbà pé Ìjàpá ti kú ní òdodo, nítorí pé ó pirọrọ bí ẹni pé ó kú. Ó sì ń yọ ìdin jáde ní ìdí. Nítorí náà, ẹkùn gbé e láti lọ sọ ọ́ sínú igbó. Bí ó ti ń lọ lọ́nà, ìyá arúgbó kan pàdé rẹ̀. Ó sì bi í léèrè ohun tí ó fẹ́ fi Ìjàpá ṣe. Ẹkùn dáhùn pé ẹ̀ṣẹ̀ ni Ìjàpá ṣẹ̀ òun, nítorí náà ni òun ṣe rì í sínú àbàtà, tí ó sì kú, tí òun sì ń gbé e lọ sọ sínú igbó. Ìyá arúgbó náà sọ fún ẹkùn pé alárèékérekè ẹ̀dá ni Ìjàpá,
àti pé ó kàn pirọrọ tí ó sì ń yọ ìdin lásán ni. Kò kú rárá. Ìyá arúgbó gba ẹkùn níyànjú pé bí ó bá fẹ́ pa ìjàpá lóòótọ́, kí ó lọ fọ́ ọ mọ́ orí àpáta ńlá kan. Ẹkùn gba ìmọ̀ràn yìí, ó sì lọ fọ́ ọ mọ́ orí àpáta títóbi kan. Igbá ẹ̀yìn ìjàpá fọ́ púpọ̀, ṣùgbọ́n òun pàápàá kò kú rárá. Inú ẹkùn dùn pé ọwọ́ òun ti tẹ ìjàpá, ọ̀tá òun, ó sì padà lọ sí ilé rẹ̀. Ìjàpá bẹ àwọn aáyán àti èèrà pé kí wọ́n sa òun jọ. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n sì bá tiwọn lọ. Lẹ́yìn náà ni ìkamọ̀dù ń ré kọjá níbẹ̀. Ìjàpá sì bẹ̀ ẹ́ kí ó wá dán òun lẹ́yìn. Ìkamọ̀dù náà gbà láti ṣe ìrànlọ́wọ́ fún un. Ní ibi tí ó ti ń bá a dán ẹ̀yìn rẹ̀ dáadáa, lọ́wọ́ ni ìjàpá ti ń jó imú fófó, tí ó sì sọ fún ìkamọ̀dù pé kinní kan ń rùn. Gbogbo wa la mọ̀ wípé ìkamọ̀dù máa ń rùn, pàápàá jùlọ nígbà tí ènìyàn bá ti ní í lára, yóò sì máa rùn. Ó sọ fún ìkamọ̀dù pé kinní kan ń rùn. Ó tó ẹ̀ẹ̀mẹ́ta tí ìjàpá ń sọ pé òun gbọ́ òórùn burúkú kan. Nígbà tí ó ṣe, ìjàpá sọ ọ́ kedere pé ìkamọ̀dù gan-an ni ó ń rùn. Inú bí ìkamọ̀dù, ó sì fi ìjàpá sílẹ̀ láì bá a dán ẹ̀yìn rẹ̀ náà tán. Bí igbá ẹ̀yìn ìjàpá ṣe rí kùsakùsa títí di òní olónìí rèé o. Báyìí ni a parí ìtàn Ìjàpá àti Àtíòro. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti fọ́lò wa lórí Facebook channel àti lórí YouTube channel wa. A dúpẹ́ o, a dúpẹ́ pẹ́ òkun. Ó tún kù ní ìbọn ń ró. Ẹ jọ̀wọ́, láìpẹ́ láì jìnnà, a ó tún padà sí orí ewì ìgbàlónígbàǹkà èyí tí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀. Nígbà tó bá tún yá, a ó tún máa ka ìwé D.O. Fágúnwà. Mo lérò wípé gbogbo wa la mọ̀ D.O. Fágúnwà. Ó ṣeé ṣe kí àwọn ọmọdé ìwòyí kán má mọ ẹni tí à ń pè bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn tó bá ti tó ijọ́ mẹ́ta tí wọ́n ti dé ilé ayé díẹ̀, wọ́n ó lè sọ nípa D.O. Fágúnwà. A ò wá ní rí jù báyìí lọ lórí ìkànnì yín lónìí, Awalálèdè TV. Olólùfẹ́ yín náà ni Ògúnmọ́rọ́tì Ọládayọ̀, òun ló ń kí yín pé ká fíre pàdé o. Ó dàbọ̀.